tẹ̀gbẹ́ ni. Ẹgbọ́n náà, ẹgbẹ́ ẹni ṣiṣẹ́ wọn ṣe láṣeyọrí, ìwọ ṣe tiẹ̀ kò yọrí. Ẹgbẹ́ ẹni ṣòwò wọn jèrè, ìwọ ṣòwò ọ̀ jèrè. Ẹgbẹ́ ẹni ń gun mọ́tò, ìwọ ò rí kan bá wọn gùn. Ẹgbẹ́ ẹni ń kọ́lé, wọ́n ń kọ́lé àkọ́gbé, wọ́n ń kọ́lé àkọ́tà, kódà wọ́n tó ń kọ́lé fáwọn tí ó tún bá wọn gbé mẹ́rin tí ó tún máa sanwó. Ìwọ ò tó bá wọn rí ilé kọ́gbé. Torí irú yín ni mo ṣe gbé tòyí kalẹ̀ o. Kọ́ lè bá àtẹ́gbẹ́, kọ́ lè bá àtórí gbogbo àwọn ẹgbẹ́ rẹ láwùjọ, ó ní mo ṣe gbé tòyí kalẹ̀. Ẹ̀gbọ́n náà ní báwo lọ́ọ́ ṣiṣẹ́, jẹ́ kí n ṣàlàyé fún ọ. Wá ewé ojú oró díẹ̀, wá imọ̀ ọ̀pẹ díẹ̀, kó o sì wá ewé tó ń pè lóṣìbàtà díẹ̀, kó o gbó ẹ̀ sínú odó ìṣẹ̀ǹbáyé. Ṣé ọmọ odó tí mo pè lódó ìṣẹ̀ǹbáyé, odó náà lódó jẹ́, odó lódó jẹ́, gbogbo odó náà lódó ìṣẹ̀ǹbáyé. Odó wo ní sára di láti mu tàbí lákójá ara rin. Tó bá ti kó gba àwọn èròjà yìí sínú odó, dákun bá mi gún kó kúnná dáadáa. Tó bá ti gún tó bá ti kúnná, ohun tó kù tó máa ṣe ni pé kó o wá ọṣẹ, kó o fi kinní sínú rẹ̀. Wò ó dákun, ò ní ṣòfò, ìdààmú ayé ò ní bá ọ. Gbogbo nǹkan rẹ̀ ó mọ lọ déédéé. Dákun bá ń ṣíà prógráàmù yìí. Èyí náà kú mọ̀ bí mo ṣe máa ń sọ. Àwọn ò ní ní ẹ fún wa lówó. Ní dandan fowó kan ránṣẹ́ sí wa. Tó bá ṣíà rẹ̀ sógbà èèyàn, ìgbà yín lá tó jẹ́ fún irọ́ ní jẹ́bẹ̀. Bọ́ọ̀ ṣíà rẹ̀ yóò jẹ́ fún ọ tó bá ti lò ó. Ṣùgbọ́n mọ́jọ̀ ọ̀hún nígbà táwa tá a nì mọ̀ tá a fáwọn èèyàn ńlẹ̀ pé yá ẹ dákun, àwa sì kọ́ la ní. Ohun tí mo fẹ́ fún ọ yìí bàbá mi lónìí. Ó fi ilẹ̀ fún bàbá tó bí mi lọ́mọ. Bàbá tó bí mi lọ́mọ wá ní òní run. Ó ní ìwọ ọmọ yá gbà fún gbogbo àwọn olólùfẹ́ tó bá ti fẹ́ràn rẹ̀. Mọ̀ ọ́ rí ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀. Ó ní mo ti fẹ́ fún ọ níṣẹ́ yìí. Ṣé orí tó bá ti gún mo ṣe sọ tó bá ti kúnná, ohun tó kù tó nílò rèé. Wá ọṣẹ dúdú làwa máa ń sọ pé kẹ́ ẹ lò. Ọṣẹ dúdú làwa máa ń sọ pé kẹ́ ẹ lò. Ọṣẹ dúdú ní jẹ́ ẹ̀gùn. Gbogbo àwọn ọṣẹ yòókù wọn lò wọ́n ṣe torí oògùn wa. Ọnìkan ni mo sọ bẹ́ẹ̀, èmi mo wí bẹ́ẹ̀ o. Èmi aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ìwọ́fẹ́ Mama Ventures. Nínú ìwádìí mi láti bí ọgbọ̀n ọdún tí mo ti wà nídìí iṣẹ́ yìí, ó ti lé lọ́gbọ̀n ọdún tí mo ti wà nídìí kájáwé káwagbò. Àti lóríṣiríṣi ọṣẹ tí ìjà ní kulẹ̀ rí. Ọṣẹ kan náà wà mọ́lámọ́lá báyìí ní funfun ràkọ̀ràkọ̀ báyìí, mọ́là àfo náà pé òun náà máa jẹ́ ẹ̀gùn. Ọwá gbóná wọn ní ká sọ pé òwá fẹ́ lọ́ṣẹ dúdú, ṣọṣẹ mi wà tó lè lò láti ṣe nǹkan mi fúnṣẹ́ yìí. Èmi á sọ fún ọ pé rárá o. Inú ọṣẹ méjèèjì yẹn tó bá ti lò kán bẹ̀, Ọlọ́run gbàdúrà ẹ̀. Ṣé orí tó bá ti gún gbogbo àwọn èròjà wọn yẹn papọ̀, fọṣẹ yìí kò. Tó o bá ti fọṣẹ kò, ó ti parí. Wá ike funfun. Gbọ́ mi yé o. Inú ike funfun báyìí ń là á kọ́ṣẹ́ yìí sí. Tó o bá ti kó sínú ike funfun, ìwọ máa fọṣẹ yìí wẹ̀ láràárọ̀. Wọ́n ń lò lálẹ́ o, wọ́n sì ń lò lọ́sàn-án. Máa fọṣẹ yìí wẹ̀ láràárọ̀. Ẹnìkan tó wá bí mí lérè pé kẹ̀kẹ̀yìn àwọn kẹ̀kẹ̀ ìgbàlódé ṣáà lè lò ó àbí ṣáà lè lọ́ra dẹ̀dẹ̀rìn. Dákun mọ́ lọ́ra dẹ̀dẹ̀rìn torí pé nǹkan ò lọ dáadáa náà láṣẹ ní ọṣọṣẹ yìí tẹ́lẹ̀. Ọba tó wá lọ́ra dẹ̀dẹ̀rìn ó kọ́ tá a sọ náà rí nì, ìwọ náà gbọ́ dẹ̀dẹ̀rìn lápọ̀rá òun. Àwọn kẹ̀kẹ̀ ìgbàlódé sọ wá lè lo kẹ̀kẹ̀ ìgbàlódé, má lo kẹ̀kẹ̀ ìgbàlódé láti wí ọṣẹ yìí. Kẹ̀kẹ̀ ìbílẹ̀ ni ó lò. Ṣèbí ọjọ́ abábímọ àá fi kẹ̀kẹ̀ ìwẹ̀ ni. Dákun kẹ̀kẹ̀ ìbílẹ̀ ni ó lò ní ó fi wọṣẹ yìí. Tó bá ti ń wẹ̀, wọ́n ṣàdúrà sí Olódùmarè jẹ́mi náà ó tẹ́gbẹ́. Ẹgbẹ́ mi ń gun mọ́tò, wọ́n jẹ́ ń bá wọn fẹsẹ̀ rìn kù. Ẹgbẹ́ mi ń kọ́lé, dákun wọ́n jẹ́ ń wa wọ̀sùn. Ẹgbẹ́ mi ń ṣe rere báyìí, jẹ́mi náà bá wọn ṣe. Ẹgbẹ́ mi ń ṣe tọ̀hún, jẹ́mi náà lè bá wọn ṣe. Gbogbo tí ń jẹ́ ti Olódùmarè. Ìgbà tó bá máa fi lókè ọṣẹ yìí tán, wàá pè mí, wàá dúpẹ́. Ọwọ́ àwò pé bàbá iṣẹ́ yìí wàá lè ṣe. Wo ohun tó nílò láti ṣe ni kó pe nọ́mbà wa. Àbọ̀ ṣe ibikíbi tó wá wàá fi ránṣẹ́ sí ọ. Ọ̀ní nọ́mbà wọn ni kó pè 09065636184. Ire á bá gbogbo wa, àá tẹgbẹ́, àá jẹgbẹ́ lọ lágbára Olódùmarè.